gbogbo oníràwọ̀ afẹ́fẹ́ pátá, afẹ́fẹ́ aláwàdà Gemini, afẹ́fẹ́ márìmífín Libra àti afẹ́fẹ́ oníbínú Aquarius ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kí ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣọjọ́ Saturday March 21 ọdún 2026 tá wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí ẹ bá ṣí ẹ fídíò yìí kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn lórí ọ̀rọ̀ ibi iṣẹ́ yín lọ́jọ́ tòní. Kí ló fẹ́ ṣẹlẹ̀? ṣé owó máa wọlé fún yín ṣá lọ́jọ́ tòní? ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín kọ́ṣẹ́ kò sí wàhálà rárá, gbogbo ẹ̀ lẹ́tẹ̀ẹ́ tí gbọ́ nínú fídíò yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbò Olódùmarè, mo ṣèbò Ọ̀rúnmìlà, àtórí ẹni tí ò sunwọ̀n ṣe ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ tòní jẹ́jọ́ tó ṣe é pé ẹ máa free pẹ̀lú àwọn tó rọ̀gbà yín ká lọ́wọ́ òwúrọ̀, ṣùgbọ́n lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ẹ fẹ́ wà múdì bákan kí ilẹ̀ tó ṣú. Ó ṣeéṣe kẹ́ bára yín ní ipò ẹni tó ṣe é pé ẹ kàn feel spiritual bákan. Ó ṣeéṣe kó dàbí ìgbà pé ẹ fẹ́ receive àwọn mẹ́sẹ̀gì kọ̀ọ̀kan lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jẹ́jọ́ tẹ́ gbọ́dọ̀ gbáradì láti tẹ̀lé ohun tó ń sọ sí yín lọ́kàn, torí ohun tó ń sọ sí yín lọ́kàn yìí ó máa tọ́ yín sọ́nà dáadáa. Ọjọ́ tòní ọ̀ṣọ́jọ́ tó ṣe é pé ní láti finú tọ́ ẹnikẹ́ni yàtọ̀ sóhun tó ń sọ sí yín lọ́kàn yìí. Ẹ trust instinct yín lọ́jọ́ tòní, èyí máa guide yín, á ràn yín lọ́wọ́ láti tún bọ́ sí pele tó tún gánú gbèsè ayé yín. Ẹ má pẹ́jú níbi ìpéjọpọ̀ kí ìpéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tí ẹ bá wà tó bá dàbí ìgbà pé wà comfortable rárá. Lẹ́ni kẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ dára, ṣùgbọ́n ẹ pa gbogbo plan yín mọ́ láṣìírí. ẹ má ṣàlàyé secret yín fẹ́nikẹ́ni lẹ́ni kó dára lórí ọ̀rọ̀ iṣẹ́ yín lọ́jọ́ tòní. Ẹ má ronú àròjù rárá o, ẹ má wulẹ̀ feel negative rárá ní àyè ibi iṣẹ́, pàápàá tẹ bá ń ṣiṣẹ́ lọ́wọ́ kó má bàa bí distraction tó máa fẹ́ fa mistake fún yín lórí iṣẹ́ kíṣẹ́ tí ẹ bá ń ṣe lọ́jọ́ tòní. Síre ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín máa dára tẹ bá ti lè free mind yín. Lẹ́ni síre ọ̀rọ̀ owó kò ní sí wàhálà, pàápàá yín tó jẹ́ pé ẹ jẹ́ bí spiritual worker tẹ́ ń ṣiṣẹ́ tó jọ mọ́ astrologer ni, ẹni tó ń yíwọ́ padà ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, pásítọ̀ ni, wòlíì ni, gbogbo yín pátá ó ṣeéṣe kí owó kó wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Blue á jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Àkókò aago 5 rọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra tàbí láàrin September 24 sí October 23, ó ṣeéṣe kẹ́ jí lọ́jọ́ tòní kó dàbí ìgbà pé ni yín ò tiẹ̀ fi bẹ́ẹ̀ dùn rárá, tàbí kẹ́ máa lérò-kérò kan tẹ́ ń ròṣò lólùfẹ́ yín. Ṣùgbọ́n gbogbo eléyìí kẹ́ mọ̀ dájú pé kò ní pẹ́ tá a fi kásẹ̀ ńlẹ̀. Òwúrọ̀ lásán ni múdù yín máa fẹ́ rí báyìí tó ṣe é pé máa wà múdì bákan gbogbo nǹkan kíkan tẹ bá dẹ̀ ṣe lówó ọjọ́ tòní. Ó ṣeé ṣe kí múdù yẹn kó fẹ́ àfẹ́ tiẹ̀ díẹ̀ kó dàbí ìgbà pé ẹ̀rí ṣe dáadáa tó. Ẹ fara balẹ̀ kẹ́ mọ́kàn ara yín balẹ̀ dáadáa látàrí pé gbogbo eléyìí kó tiẹ̀ tó dín págo 12 lù rárá. Gbogbo ẹ̀ pátá ló máa kásẹ̀ ńlẹ̀ nínú ọkàn yín pátápátá. Kódò tún ṣeé ṣe kẹ́ padà ráǹfààní kan jẹ lára olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jẹ́jọ́ tó dára púpọ̀ fún yín láti fi ronú jinlẹ̀, láti fi introspect nípa ìgbésí ayé yín, láti mọ̀nà tó yẹ kẹ́ tún gbé gbà, ọ̀nà tuntun tẹ́ tún lè tọ̀ láti jẹ́ káyé yín tún dára sí, kọ́kàn yín tún balẹ̀. Ẹ mú sùúrù lò dáadáa lọ́jọ́ tòní. Ẹ má fọkàn sí gbogbo nǹkan kíkan tí ẹ bá ń retí kó lè wọlé ní ìrọ̀rùn. Bẹ́ẹ̀ sì ni kẹ́ má lẹ́ẹ̀kanra mẹ́nikẹ́ni rárá, pàápàá lóòrọ̀ ọjọ́ tòní. Nípa ọ̀rọ̀ iṣẹ́ yín, ẹ̀yin tẹ́ ń wá bẹ́ẹ̀ fẹ́ daṣẹ́ pọ̀ pẹ̀lú yàn àbí nǹkan tẹ́ fẹ́ invest lé lórí tó dàbí shares, ó ṣeéṣe kí opportunity ẹ̀ kò fẹ́ jẹyọ lọ́jọ́ tòní fún yín. Bẹ́ẹ̀ sì ni ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín lọ́jọ́ tòní ó máa dára dáadáa lọ́jọ́ tòní. Ó ṣeéṣe lọ́wọ́ àárọ̀ kò rí bákan, ṣùgbọ́n kí ilẹ̀ tó ṣú ìbáṣepọ̀ yín máa wọnú ara dáadáa. Nípa ọ̀rọ̀ owó sì rèé, ire owó lè wọlé fún yín látọ̀dọ̀ olólùfẹ́ yín tàbí látọ̀dọ̀ ẹni tẹ́jọ́ dàǹkan pọ̀, tàbí kẹ́ láti fi tẹ́ ò ti ẹ̀rọ kàn rárá. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19, àwọn èròǹgbà tí ó tọ́ àgbàlẹ̀ lọ́kàn yín throughout ọjọ́ tòní púpọ̀ tó ṣe é pé ẹ máa feel insecure bákan nípa àwọn tó rọ̀gbà yín ká. Kódà ọ̀pọ̀ yín gan ṣeéṣe kẹ́ má finú tán ẹni tó jẹ́ bí ẹ̀gbọ́n àbábúrò yín rárá lọ́jọ́ tòní. Gbogbo eléyìí á máa ṣẹlẹ̀ lọ́jọ́ tòní láláì tiẹ̀ nídìí kan pàtàkì, ìyẹn lọ́wọ́ òwúrọ̀ ọjọ́ tòní. Ṣùgbọ́n bọ́jọ́ tòní ṣe ń lọ, ó ṣeéṣe kí ènìyàn kan nu mọ̀lẹ́bí yín kan hùwà kan lọ́nà tí ó tọ́, tàbí kan fún yín body language kan tá tún jẹ́ kí ó bẹ ṣe ń fìlì kó tún lágbára sí. Ẹ rí dájú pé ẹ gbìyànjú láti clear gbogbo tọ́ọ̀tì yín pátápátá. Ẹ wà positive, ẹ má sọ̀rọ̀ di àbẹ́ ọ̀rọ̀ àìtọ́ sẹ́nikẹ́ni. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn tó súnmọ́ yín, ẹ gbà láfíà láàyè, kẹ́sì má ṣe jẹ́ kí ìmọ̀lára yín kó lágbára jù yín lọ rárá lọ́jọ́ tòní. Nípa ọ̀rọ̀ iṣẹ́ yín fẹ́ ń tẹ́ lọ bíṣẹ́ lọ́jọ́ tòní. Insecurity tẹ́ ń fìlì yìí ó ṣeé ṣe kéyìí má fẹ́ jẹ́ kẹ́ wà fókọ̀sì dáadáa níbi iṣẹ́. Ẹ try láti wà positive, kẹ́ gbájúmọ́ṣẹ́ kíṣẹ́ lè lọ dáadáa lọ́jọ́ tòní. Nípa ọ̀rọ̀ olólùfẹ́ yín sì rèé, ó ṣeé ṣe kí bí ẹ ṣe ń fìlì náà kó fẹ́ ṣàkóbá fún ìrìnàjò ẹ̀yin àti olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára lórí ọ̀rọ̀ owó náà sì rèé, kò fi bẹ́ẹ̀ sí àrídájú pé owó kan ńlá kan fẹ́ wọlé lọ́jọ́ tòní o. Ṣùgbọ́n tẹ bá free mind yín, tẹ wà positive, tẹ ráyè fàlẹ́mọ̀ ṣé ó ṣeé ṣe kí ire wọlé fún yín lọ́jọ́ tòní. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin tẹ́ ń wò mí ẹ bá ń share fídíò yìí kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Kẹ́sì máa gbàgbé láti follow page wa kẹ́lẹ́ pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò báyìí lọ́pọ̀lọpọ̀ gbà. Ire o.
ìṣẹ̀dá spiritual house, astrology healer house, ìwòsàn máráyé to humanity. Ìbà ọmọ Ọ̀rúnmìlà, orí mi mú mi là. Òṣòkè sami dàlálà, bìtì bàbá rírí ọ̀la. Torí irú ìṣẹ̀dá wọn lóde, ìmọ̀ Ifá Olódùmarè. Mo ti wo lucky hour pẹ̀lú lucky colour mi.